Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Let's watch this video. You think say they wise? Èmi àbẹ́lò mi. Báwo o fáìn jẹ́ kí n tọ́jú ẹ̀ tó bá yẹ tó wó ni owó wà nọ́mà nọ́mà máa fowó tọ́jú ẹ̀ máa fowó bà ẹ́ jẹ́. Ó yọ lára. Má wò múra mi o aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o ìmúra yẹn gan kọ́ lówó o owó gidi gbà lọ́wọ́ mi nọ́mà nọ́mà bọ̀dọ̀ báyìí kó mọ bí mo ṣe jẹ́ ni kò ṣe lè kó ṣe máa tóòsì ẹ̀ ìwọ fẹ́ máa tóòsì mi kí n tó gbà fún. You think say they wise? Gbàgbé sorry mo ní kọ́ máa ní. Hello. Báwo ni? Ok. Bó ṣe sọ ọmọ ẹ tẹ́lẹ̀ pé mi lè gba 20 million. Tí n bá máa ṣiṣẹ́ 50 million ní owó mi pàdé. Daily work ní 50 million naira. Tó bá ti mọ̀ fún wọn ò lè san. Síbẹ̀. Ok. Wọ́n máa 25 fún. Tó bá dé 1,000 ní 50 million mi lè gbà. A day work ní 50 million naira ni. Ok. Wọ́n fi yẹn lẹ̀ tó bá yẹ tó owó tí mo fẹ́ fún wọn ni wàá bá mi lérò ọ̀lẹ̀ torí mò ń jáde báyìí tó bá yẹ owó tí mo fẹ́ fún wọn ni wàá bá mi lérò ọ̀lẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ máa ṣe bí 30 million ni wàá bá mi lérò ọ̀lẹ̀ ok sísè jẹ́ má bínú jàre wà ní orí kọ́ọ̀lì so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ tó bá yẹ tó máa fowó tún ẹ ṣe owó kan mọ̀ pé yes ó bẹ́ẹ̀ nìkan ẹ̀ tó ń jẹ lórí ẹ̀ so gbàgbé nípa òkè fẹ́ kọ. Ẹ̀lẹ́ ẹ̀ka sàn sà ṣe wà ok. Mo ti sọ fún yín mo ní ẹni 20 million mo dẹ̀ ní 15 million ni mo ní lágbára tó bá yẹ pé ẹ gbà èmi ti ní 15 million so mo dẹ̀ ti rí ẹni tó lè fún mi 3 million naira kún so yẹn ò ṣe problem tẹ́ bá ti gbà igbó wálé fún láàárọ̀ la kódà mọ́tò yẹn gan tẹ̀ tí wá bàjẹ́ so ẹ má wọrí tẹ́ bá ti gba 18 million ẹ gbé mọ́tò yẹn wá bá mi lé láàárọ̀ la kódà mọ́tò mi yẹn gan ti bàjẹ́ ẹsẹ̀ mo fi ń rìn lọ bí tí mò ń lọ sùn ṣé gbọ́ kódà baby ẹ gbà mí olórí burúkú wèrè akúṣẹ̀ wèrè gbé àti bóyá white ló wọ̀ bí wọ́n fọ àti ẹ̀mọ ohun tí wèrè wọ̀ ó ní 50 million pàdé olórí burúkú 50 million killed. No.